ẹni tó máa ń wò yẹn á máa rò ká ṣùgbọ́n ọmọdé ló yẹ kó lọ kàwé ewu á ní tàgbà. Báwo ni ìrìn àjò ẹ̀kọ́ yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀? Ìmọ̀ ọkọ àgbà bẹ́ẹ̀ ni ìmọ̀ ọkọ gbọ́n kò sígbà tí a ò lè wá mọ̀ torí ìmọ̀ gbòòrò gan. ojú òní tẹ̀yìn náà ojú òní tàwa ojú òní ti gbogbo àwọn tó ń gbọ́ wa náà. Yo friends, yo farms. Yeah. We are live here at LASU, Lagos State University, Ojo Local Government. Yeah. As you know, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ìṣe wa lórí ètò wa kí wúrà tó dán. Before the gold glitter. Wow. A tún ti mú tuntun wá fún ilé ní nípa àwọn ọmọ final year students. Àwọn ọmọ tí wọ́n sign out lẹ́nìí kò easy o láti 100 level 200 300 400 500 it's not easy. Ó ti ní ohun tójú wọn ti rí. So ẹ máa fi tiwọn náà ẹ máa fi kọ́gbọ́n. Bẹ́ẹ̀ni. Ẹ máa rí 1 or 2 kò easy o torí pé kí wúrà tó dán ṣe kí ni. Ó lànà kọjá Miami. Ìgbà ńlá dé bàbá gbọ́mígbọ́mí kọ̀ọ̀kan bàbá wẹ́dọ̀wẹ́dọ̀. Ètò yín náà láti mú wá fún yín ètò kí wúrà tó dán. Gbogbo wa la mọ̀ pé kí wúrà tó dán lànà kọjá kò sí oríire kan láyé téèyàn máa fẹ́ ṣe tí ò ní ní àwọn nǹkan díẹ̀ nínú. Ṣùgbọ́n mo máa fẹ́ kẹ́ jókòó lé nǹkan àbí kẹ́ fi nǹkan jókòó kẹ́ kọ́gbọ́n díẹ̀ láti ara màmá wa. Mọ́mì wa ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Orúkọ tèmi ni Aya Sanni. Orúkọ tí bàbá mi tí mò ń jẹ́ ni Tìámíù Wákílát Ọlámìjí. Tìámíù Wákílát Ọlámìjí Aya Sanni. Mami ẹ dàgbà ẹ ní dàgbà yà. Mami láì ní dènà pẹnu ilé ẹ̀kọ́ LASU la wà gẹ́gẹ́ bí a ṣe mọ̀. Àsì ẹni tó bá ti rí yín wọ́n á ti mọ̀ pé lónìí ni ẹ̀ ń ṣe nǹkan tí wọ́n ń pè ní sign out. Ẹ̀ka ẹ̀kọ́ wo ni ẹ wà nínú LASU yìí? Ẹ̀ka ẹ̀kọ́ ìjìnlẹ̀ èdè Yorùbá ni. Ìjìnlẹ̀ èdè Yorùbá. Mami ṣùgbọ́n ẹni tó máa ń wò yẹn á máa rò ká ṣùgbọ́n ọmọdé ló yẹ kó lọ kàwé ewu á ní tàgbà. Báwo ni ìrìn àjò ẹ̀kọ́ yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀? Ìmọ̀ ọkọ àgbà bẹ́ẹ̀ ni ìmọ̀ ọkọ gbọ́n kò sígbà tí a ò lè wá mọ̀ torí ìmọ̀ gbòòrò gan. Ìmọ̀ gbòòrò ìmọ̀ jẹ́ ohun tí a kò lè wá tán lójoojúmọ́ bójúmọ́ ṣe ń mọ́ ni ìmọ̀ ń gbòòrò sí. Ìdí nìyí tá fi ń wá ìmọ̀ kún ìmọ̀ torí pé ayé tá wà ayé ayélujára wọnú ara wọn tó náà gbọ́dọ̀ wá ìmọ̀ kún ìmọ̀ eléyìí yàtọ̀ sọ́jọ́ orí. A gbé ọjọ́ orí sẹ́gbẹ́ kan ìmọ̀ là ń wá nítorí pé tí o bá ṣe ní ìmọ̀ ló ṣe máa ga sí. Pàápàá jùlọ àwọn tó bá lẹ́nu iṣẹ́ ìjọba a gbọ́dọ̀ fi ìmọ̀ kún ìmọ̀ ká wá ìmọ̀ kún ìmọ̀ torí tí o bá wá ìmọ̀ kún ọmọ tí o kọ́ nígbà tó wà ní ìpele kan tí o bá dìde ipe kò dìde sí kó ọ̀nà tẹ̀síwájú ọmọ yẹn á bẹ́ẹ̀ á tún lẹ̀ ẹ́ kọjá. Àwọn ọmọ èdè èwò yìí wọn ọ̀dẹ̀ èèyàn kan la kẹ́rin fín tó bá jẹ́ kí ibi tó jókòó sí tó ti kọ́ wọn lọ́bẹ̀ wọ́n lè tẹ̀ mọ́lẹ̀ wọ́n lè tẹ̀ ẹ́ lójú tí ara ẹ̀ ò ní gbà á bó tó bá ti tẹ̀síwájú tó ọ̀nà bá máa dé tọ́jú pé ibi tó wọn folùkọ́ wọn sí ibẹ̀ kọ́ lọ́wọ́n ba ọ̀wọ̀ tó wà lára wọn á sì wà ń bẹ̀ torí wọn ò pé iwájú là ń bọ́jọ́ ẹni iwájú la ṣe ń bá. Bẹ́ẹ̀ni ẹ ṣeun ìyá wa. Ohun tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín tó ṣe pàtàkì ni pé a ti mọ ìdí pàtàkì tẹ́ fi wá kọ́ ẹ̀kọ́. Ṣé ẹrẹ́ ni rán yín ni pé wọ́n ní ó yá o wá lọ iléèwé ni àbẹ́yìn dẹ̀ wò pé mo lágbára láti rán ara mi? Iléèwé tí mo wá àkọ́kọ́ bẹ̀ ó wù mí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọkọ mi olówó orí mi Ọ̀gbẹ́ni Sanni tó fún mi ní ààyè láti kàwé ní abẹ́ òrùlé ẹ̀. Ọ̀pọ̀ ọkùnrin ní ò ní fún ìyàwó ẹ̀ ní ààyè kò dẹ̀ ní fún lówó. Bẹ́ẹ̀ni. Kò ní fẹ́ kó ní lọ síwájú àmọ́ òun ó fún mi láàyè kódà wọ́n tún fẹ́ gba fọ́ọ̀mù iléèwé yìí ó tẹ̀lé mi wá ó wá fowó ara ẹ̀ gbà fún mi ó fọwọ́ tó fẹsẹ̀ sí ipò òun fẹ́ kí n tẹ̀síwájú òun fẹ́ kí n wà lójú kan bí odò adágún àbí ọkọ mi ló rán mi òun ló gba fọ́ọ̀mù fún mi òun ló fọ́ ló fẹsẹ̀ sí pé kí n lọ kàwé kí n lọ wá ìmọ̀ kún mọ̀. Ọlọ́run á sì dúró tì wọ́n ojú òní tì wọ́n ojú òní tẹ̀yìn náà ojú òní tàwa ojú òní ti gbogbo àwọn tó ń gbọ́ wa náà. Màámi kò wá síbi téèyàn fẹ́ là kọjá tó bá ti jẹ́ ohun oríire tí ò kí ń ní àwọn kùdìẹ̀kudiẹ àwọn ìdojúkọ wo ló wà? Kò sí ìpele gíga kan tí ò ní ìdojúkọ kan tàbí èkejì. Àkọ́kọ́ tí a bá ti pinnu pé mo fẹ́ tẹ̀síwájú ní ìrìn àjò kan ó gbọ́dọ̀ ti pinnu lọ́kàn ẹ pé gbogbo ìdojúkọ tó bá wà ń bẹ̀
òun máa gbáradì wọ́n á dúró láti ṣe nítorí àwọn ìdojúkọ kan pàápàá lórí ọ̀rọ̀ olówó dé tí yóò bá dúró tí ò dẹ̀ ní ọkàn gírí pé mo fẹ́ ṣe ó máa dúró ọ̀pọ̀ náà tájọ bẹ̀rẹ̀ owó ló já kan mọ́ wọn tí wọ́n fi tẹ̀síwájú owó máa ń jẹ́ ìdojúkọ pàtàkì fún wa gan-an nítorí a máa lérò pé bá ṣe ń tẹ̀síwájú ló yẹ kí owó yẹn kó máa lọlẹ̀ bá ṣe ń tẹ̀síwájú lówó lásán peléke sí bá ṣe ń tẹ̀síwájú lówó lásán gọbọi sí àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ṣe tí ò jẹ́ akúsọ́nà bí èéfín a dúpẹ́ fún Ọlọ́run lénìí a ṣàṣeyọrí. ẹ ṣeun màmá wa mi ò fẹ́ gbà yín lákòókò torí pé mo rí pé ẹ̀ ń kánjú àwa náà sì rí àwa náà à ń ṣẹni tí máa fẹ́ dúró ní ojú kan mami àmọ̀ràn owó lẹ́lẹ̀ gba àwọn tí ń bọ̀ lẹ́yìn àti ìyànjú. àmọ̀ràn mi ni fún ọ̀dọ́ àti fún àgbàlagbà a gbọ́dọ̀ máa wá ìmọ̀ kún ìmọ̀ ní gbogbo ọjọ́ nítorí tí ẹ̀dá bá jókòó sójú kan kò ní mọ ohun tó wà wájú ibi tó ti ń bọ̀ ló mọ̀ kò ní mọ èyí tó wà wájú bó tó bá gbìyànjú bá jẹ́ ṣọwọ́ bá jẹ́ ìjọba bá jẹ́ nínú ìwé èèyàn gbọ́dọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ nígbà tí mo ti mọ̀ ọ́ pàápàá jùlọ bí a nínú olùkọ́ tó pé ìwéṣẹ́ tí mò ń kọ orí ni mo ti ń kọ mo ti mọ̀ owó olùkọ́ bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ tún gbéwèé ìgbàlódé kó máa kà torí àwọn nǹkan kan wà tí àwọn ìjọba máa ń yí padà nínú àwọn ètò ìwé wa tó tuntun sí kí a lè kọ́ ọmọ ẹ ní ẹ̀kọ́ tó yọ èkèrè ìyẹn gbọ́dọ̀ dẹ̀ wá ìlọsíwájú kí ó lè ní ìlọsíwájú nínú gbogbo ohun tó bá dáwọ́lé Ọlọ́run á dẹ̀ jẹ́ a máa ṣàṣeyọrí. àṣẹ màmá mọ́mì wa iṣẹ́ wo gan lẹ̀ ń ṣe yàtọ̀ sí pé ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ yìí. iṣẹ́ olùkọ́ lèmi ṣe o. olùkọ́. mo dẹ̀ jẹ́ olùkọ́ èdè Yorùbá ní Lagos State. nílé ẹ̀kọ́ wo. Ìlógbò Ẹlẹ́gbà Junior Grammar School. Ìlógbò Ẹlẹ́gbà Junior Grammar School. bẹ́ẹ̀ni. gbogbo ọmọ Ìlógbò Ẹlẹ́gbà Junior Grammar School ẹ fi ti olùkọ́ yín ẹ fi ṣe àwòkọ́ṣe rere wípé kò sí bó ṣe fẹ́ hùn kó rí tó ẹ̀kọ́ ó dára bí wọ́n ṣe ń kọ́ yín bẹ́ẹ̀ náà làwọn náà tún ń wá ẹ̀kọ́ sí torí pé odò adágún nìkan ni mo ń dúró lójú kan ṣùgbọ́n odò tó ń ṣàn báyìí ojoojúmọ́ báyìí ló ń tẹ̀síwájú màmá ẹ ṣeun èmi ò máa yànda yín báyìí àwa fẹ́ túká àní túká lékú lọ́wọ́ àní túká lé àrùn lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run òkè òkè tẹ́mú ń ru sí òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ ò ní wálẹ̀ tọmọtọmọ ẹ ti dúpẹ́ lọ́wọ́ ọkọ yín lẹ́ẹ̀kan mo á tún fẹ́ kẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹlẹ́mọ̀ kò lè jẹ́ pé èwo máa ń pọ̀ ẹ̀kẹ́ tí máa ń gbélé dúró ẹ̀yin àgbàlagbà lẹ sọ pé kì í ṣe ẹyọ̀kan ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n gbìyànjú tó ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà nínú ẹ̀kọ́ yín. mo sọ tẹ́lẹ̀ mo ní mo dúpẹ́ lọ́wọ́ ọkọ mi tó tẹ̀ fún mi láàyè yàtọ̀ sí owó yàtọ̀ sí nǹkan mo dúpẹ́ fún mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi torí wọ́n gbà fún mi n bá ní mò ń lọ ni gbọ́dọ̀ jáde ẹ wà á nulẹ̀ o mo tí mo wí yẹn lọ máa ṣe mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn alábàágbé mi tí wọn ò pé kókó sí ìyá wọn lé bí mi ò sí ilé wọn ṣáájú wọn mo dúpẹ́ lọ́wọ́ wọn tájọ wà ní ilé ẹ̀kọ́ yìí tájọ ṣe ẹ̀kẹ́kọ̀ọ́ kan náà á dúró tira wa mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó sọ̀rọ̀ àǹdí mi lọ́tún lọ́sì tájọ ń gbé lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì mo dúpẹ́ lọ́wọ́ wọn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba dẹ́dà aṣẹ̀dá ọba tó dá ọba tó dọ̀run ọba betí lukara bí ajẹrẹ ọba tó wí kí n tó wí ọba tó mọ̀ kí n tó mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ torí wọ́n ló ṣe ń rọrùn agbára mi kọ́ àníyàn ni mo dà pé mo fẹ́ kàwé tó bá ní kò ṣeé ṣe náà ni ọba tó wá ṣe ní rọrùn lẹ́ni láti ìbẹ̀rẹ̀ tí dọjú ẹ̀ní mo dúpẹ́ mo yàn lógo ọba ìkú ọba ìṣá ọba títí láíláíláí àìnípẹ̀kun mo ṣèbọ́ Olódùmarè kí bá mi ṣe o. ẹ ṣeun màmá kò jẹ́ bóyá jẹ́ ní orí ètò tòní ní orí ètò wa ètò yín ètò Kíwúrà tó dán kó tó dìgbà míì láti máa pàdé má ṣe búburú o tó lè lè padà bọ̀ wá báyọ̀ ire o. ẹ jẹ́ ká rí mi pẹ̀lẹ́ ẹ jẹ́ ká rí mi ọmọ mi ní ìfàsán àkọlù mi bọ̀dì mọ́ta ètò tiwa ẹ jẹ́ ká lọ kí ètò tiwa ètò tiwa congratulations sir. Yes, ma. Let me hug you too. Congrats. Yes, sir. Ẹ̀yin náà ń ṣe fọ́ọ̀mù. Nílò ju sàtífíkẹ́tì yìí sínú ilé o. Ní ju sàtífíkẹ́tì yìí sínú ilé o. Ní ju sàtífíkẹ́tì yìí sínú ilé. Ní ju sínú ilé. Ní ju sínú ilé o. Ẹ máa fi pawó ni. Wọ́n tẹ̀tẹ̀ fẹ́ sanra ní báyìí. Very good.
Yeah. Why? Nadia.